Africa Content TV. Ibadan, King So 807 Galaxy yìí kéré jù bẹ́ẹ̀ táwọn fẹ́ fi ṣe torí àánú fáwọn tèmi Ìbàdàn lé. Wọ́n ní kò wọ́n rárá 134,000 naira. Fóònù tó ń tà ní bí kọ̀ǹpútà bí lè bí 1.2, 1.5. Now I look at 134,000. Yes, confirm. Confirm. Ṣẹ̀wọ́n àwọn èèyàn máa ń níbẹ̀rù pé tí Samsung bá jábọ̀ lọ́wọ́ ìyàwó lọ fọ́ wà láti pa owó lọ. Ìṣòwò tó bá fi ṣe screen gan ó ju owó fóònù lọ. Wọ́n wá ní 807 Galaxy yìí 9,000 naira ló máa ẹ̀wù mi rẹ̀ ẹ̀rọ àwọn tó lọ́bẹ̀ẹ́ fọ́tà tí mo yà dé wà ní ẹ̀yìn tẹ́mi mo ti wà ní Galaxy ní Samsung office báyìí. Ní success effect ẹjọ tó bá ti pẹ́ ju olóyè ó tó ti dé kó. Ó yá láti Samsung ọ̀gá àgbà láti Samsung Alhaji ní kẹgbàálẹ̀ náà àwọn kẹsọ́ lórí ẹ̀yà. Bó ṣe rí bó ṣe sọ ló ṣe jẹ́ 9,000 naira péré tí fún yìí bá jábọ́ tó fọ́ ẹ má bẹ̀rù ìyẹn nìkan kan ní èyí ẹlẹ́ẹ̀bù chájà ẹlẹ́ẹ̀bù phone cover ẹlẹ́ẹ̀bù òróró àwọn ẹnìkan láàrin àwọn tó bá ra fóònù lẹ́nu á ṣe ráfò á dẹ̀ gba jẹnẹrétọ̀ ọ̀ mélòó kan tí máa gba electric kettle ní ẹ̀mí lásán kí a gbé dáàdì fún léyọ ogo ẹgbẹ́ gbogbo ìdí àti gbé Alhaji bàbá ẹni bàbá díẹ̀ màmá. Ní tẹ́lẹ̀lẹ̀ ní ẹ̀bá ní pé challenge Ní Mọ́kọ́lá. Ẹ sáré máa bọ̀ báyìí. Lọ́jọ́. Ó ń gbóná Ọmọra wọn. Gbogbo káwọn ṣì kankan. Láfikún fún nǹkan tí màdàmú wa sọ ẹ̀. Wọ́n tó bá ń bọ̀ ògùn. Kò ṣe pé òun Pasuma yìí sìn ẹlòmíì ti sáré mọ́kadà. Ẹlòmíì ti sáré mú mọ́tò. Ẹlòmíì ti sáré gbé kẹ̀kẹ́. Ẹlòmíì oríṣiríṣi nǹkan máa ń wá náà ti ń gbé báyìí. Báyìí àwọn Pasuma mú bọ́ọ̀ì live and direct. Ilé ìrìnsẹ̀ recording. Wọ́n gbé sí stúdíò ìlú ọ̀tọ̀ ọmọ lọ́bẹ̀. Àlàyé ṣe jẹ́jẹ́ tó bá débi òsì pẹ́rẹ́tì ní ìkọjá bẹ́ẹ̀. Wọ́n nà ọ̀pọ̀ lórí ní bọ́ ọba ṣe bí òtí ẹ̀kọ́. Bọ̀dá láìsí bọ́bọ̀ sùn. Wá gbádùn, wá gbọ́ polówó, wá gbọ́ ìpàṣọ, lágbára ẹ bá ká fóònù rà á. Má try láti yọ fóònù yàn bí o. Má try láti sọ ọmọ sí eré. Má try láti wá sí yamayama bí o. Kò sí yẹ gbogbo àwọn tó bẹ mọ́ lọ́mọ Ìbàdàn gidi wọ́n ń ṣe yamayama o. Bàbá bá padà mú ẹ̀sìn làbá pé pé mo lè tún wọlé máa lọ́nà òkè ọ̀hún yẹn ni. Àwọn ọ̀hún ń ṣọ́mọ Ìbàdàn ṣe máa ṣe yamayama. Ṣé security wà bí ní ti boys àti ní ti ọlọ́pàá ní ti forces ìjọ so ẹ̀sìn tó jẹ́ kájọ gbádùn ara wa Ọlọ́run ṣàánú gbogbo wa. Ọ̀gá wa top success olóyè dókítà Tọ́pẹ́ Ọdẹ́tayọ̀ ẹ bá wa sí Alhaji káàbọ̀ ní studio wa ká máa ní sọ́sà lè ká lọ jáde ọba. Bọ́ọ̀lù ti jẹ́ náà ní ẹ̀rọ orí tiwa lórúkọ top success group of company lórúkọ Success FM 105.3 à ń kí Alhaji wa ìjọba àwọn tó ń sọ lọ́wọ́ yìí ẹ̀dúnúwọ̀ àwọn olówó mi mọ̀ ọ́ sọ fún ọ. Ẹ̀káàbọ̀ ẹni tí wá Gbẹ́tọ̀ ayọ̀ ó ti pọ̀jù. Olówó gan. Ó pọ̀. Alhaji
Alabi Pablo wà nìyẹn Pablo olóríṣi àánú gbọ́ àwa.